ìdí rèé tí àwọn láńlẹ́dì tí wọ́n fi pọ̀ ju láńlọ́ọ̀dù lọ lákòókò tá a wà yìí. Bí ẹ bá wo agbègbè yín, bí ẹ bá wo community yín, bí ẹ bá wo street yín, àbí ẹ bá wo àyíká ní àkókò tá a wà yìí, a ó rí wípé àwọn landladies wọ́n ti pọ̀ ju àwọn landlord lọ. Kí ló fà á? Ó ní ìdí mẹ́ta pàtàkì tí màá fi hàn wá ìdí tí àwọn landlady tí wọ́n fi pọ̀ ju landlord lọ. Gbogbo àwa tí a jẹ́ ọkùnrin, màá fẹ́ kí ẹ bá mi farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí. Gbogbo àwa tí a jẹ́ abiyamọ ní ìyá, ẹ jẹ́ ká jọ farabalẹ̀ gbọ́ kó lè bá a jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ wa tó fẹ́ fẹ́yàwó sílé. Kí ni àwọn ìdí náà? Àkọ́kọ́, ó ní too much of love, ìfẹ́ àfẹ́jù, ìfẹ́ àfẹ́jù. Ẹlẹ́ẹ̀kejì, ó ní too much of responsibility, ojúṣe, mo fẹ́ ṣe ojúṣe, kí wọ́n mọ̀ pé èmi ni ọkọ ìyàwó, kí wọ́n mọ̀ pé èmi ni bàbá àwọn ọmọ mi. Eléyìí jẹ́ ọ̀kan lára ohun tó ń fà á tí landlady tí wọ́n fi ń pọ̀ ju landlord lọ. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní tí mo pè ní too much of wickedness. Bí ènìyàn bá ti burú jù, bí ọkọ bá ti burú jù, bàbá tó bá ti burú jù, eléyìí máa ń fà á kí landlady kó pọ̀ ju landlord lọ. Wọ́n ní ọ̀rọ̀ ló kó mukúmuru wá. Ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká gbé yẹ̀wò ní ọ̀kọ̀ọ̀kan. Màá rọ̀ wá, ẹ bá mi share program yìí fún àwọn èèyàn kí wọ́n lè fi kọ́gbọ́n, ká lè jọ kọ́gbọ́n ńbẹ̀. Ẹ jẹ́ ká kọ́ gbé èyí tí mo pè ní too much of love. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kan. Ní 2004, nígbà tí mo wà ní ayálégbé, èmi àti co-tenant mi kan a jọ ń gbé nínú ilé ìdojúkojú ní àpò ńbẹ̀. Ṣùgbọ́n ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí, co-tenant tí a jọ jẹ́ ọlọ́rọ̀ láàrin ara wa ni. Bàbá tí mò ń sọ yìí, a jọ wà ní arákùnrin nígbà náà, ṣùgbọ́n ó jù mí lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n ó fẹ́ràn mi. Bàbá yìí máa ń fọ̀rọ̀ lọ̀ mí dáadáa. Ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan ní Èkó ń bí, ní Ìkòròdú. Ilé iṣẹ́ yìí gbajúgbajà dáadáa débi pé ó jẹ́ ilé iṣẹ́ tí ó gba àwọn èèyàn síṣẹ́. Ó tó àkókò kan, ilé iṣẹ́ yìí wá wò wípé àti máa gbọ́ bùkátà lórí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ kó máa pọ̀. Wọ́n láti dá àwọn òṣìṣẹ́ kan dúró. Wọ́n sì fún wa ní owó gbàmọ́bìnrin tá a mọ̀ sí pay off nígbà náà. Bàbá co-tenant mi yìí ó jẹ́ kan lára àwọn òṣìṣẹ́ tí wọ́n dá dúró nígbà náà tí wọ́n dà sílẹ̀. Wọ́n sì fún wa ní owó. As at 2004, wọ́n fún wa ní 1.5 million nígbà yẹn. Kẹ́ni bá rí pé owó tó gbé nǹkan ṣe ni. Látara ìfẹ́ pàtàkì, ìfẹ́ ìjìnlẹ̀ tí bàbá yìí ní sí ìyàwó rẹ̀ nígbà náà, bó ṣe délé ó dẹ̀ ṣàlàyé fún un báyìí ló ṣẹlẹ̀ níbi iṣẹ́ àwọn, iye báyìí ni wọ́n fún òun. Bàbá yìí wá dá owó yẹn sí mẹ́ta látara ìfẹ́ tó ní sí ìyàwó ẹ̀. Ó wá kó ìdá kan 50 nígbà yẹn 500,000 naira. Ó wá kó fún ìyàwó ẹ̀ pé gba owó ìsọwọ́, ó sì lè máa lò ná láti máa fi ta ọjà. Tó bá yá, a máa lo owó yìí láti develop site wa. Bàbá yìí mú 500,000 míì, ó lọ fi ra ilẹ̀ níbì kan. Ó sì lò lára owó yẹn, èyí tó fi ra ilẹ̀ kù, ó fi ṣe foundation sí orí ilẹ̀ yẹn. 500,000 tó kù bàbá yìí kò dání. Wọ́n ń jẹun níbẹ̀, wọ́n ń ṣe bùkátà ọmọ níbẹ̀, ọmọ ń wọ school, ọmọ ń lọ ilé ẹ̀kọ́, wọ́n ń sanwó ilé ìwé, wọ́n sì ń jẹun. Nígbà tí bàbá yìí rí wípé owó yẹn kù 200,000 sí òun lọ́wọ́, ó wá wò wípé tóun bá ń wòran bẹ́ẹ̀, ó wáṣẹ́ títí míì kò ríṣẹ́ míì tó máa ṣe. Bàbá yìí wá láti lọ ra ọ̀kadà nínú owó yẹn 200,000 yẹn.
èyí tó kù tó fi ra ọ̀kadà kò ọ̀kadà nígbà náà ò tí ju bí 80,000 naira lọ nígbà yẹn. Bàbá yìí ra ọ̀kadà òun gùn nígbà yẹn, owó tó kù wọ́n sì fi ń jẹun títí bàbá yìí wá di ọlọ́kadà lọ́rọ̀ kan. Ní kété tí bàbá yìí di ọlọ́kadà, ó ní àpọ́nlé ló ti ń dínkù láàrin òun àti ìyàwó ẹ̀ wípé ọkọ òun náà ti di ẹbí ọlọ́kadà. Ẹ máa wáyé obìnrin. Now bàbá yìí ẹ wo látara òtútù àyà, kó tútù mọ́ mu mi kí kinní kan mọ́ mu mi, wọ́n ń ta àwọn kò tí ì sí fẹnujá nígbà náà, àwọn ọtí tajútajú yẹn kò tí ì sí fẹnujá nígbà náà, inú òkè ni wọ́n ń ṣe é sí. Wọ́n ń pe àwọn kan ní skọ̀ kinní kan ṣe gbogbo ẹ̀ tá a bá jọ nígbà yẹn lọ́wọ́ ẹ̀ sì mọ nǹkan tí mo sọ yìí, àfẹ́ mọ̀ dárúkọ wọn lórí afẹ́fẹ́. Bàbá yìí tó bá ti rà á máa mú láti má jẹ́ kí òtútù àyà kó dà á láàmú. Ìyàwó ẹ̀ ń ta àwọn nǹkan yìí nígbà náà, èlò ni wọ́n ń tà, ike ẹ̀ 50 naira ni wọ́n ń tà nígbà yẹn, 30 naira 50 naira ni wọ́n ń tà nígbà yẹn. Tí bàbá yìí bá ti dé amówó lápò ẹ̀ á rà á lọ́wọ́ ìyàwó ẹ̀ á mú. Máa yìí ò kí ń mutí o, ẹ má sì ní gbọ́, kì í ṣe ọlọ́tí rárá, ṣùgbọ́n látara ọ̀kadà tó ń gùn ó di ẹni tó ń mu àwọn ọtí líle yẹn níwọ̀nba torí òtútù àyà nígbà yẹn. Ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn. Now bàbá yìí ń ṣe bẹ́ẹ̀ títí ó wá di pé wọ́n increase rent, ìyẹn ilé tá à ń gbé nígbà náà, àwọn aláǹlọ́ọ̀dù wa ó fowó kún ilé. Àwọn wá wò wípé bàbá ti fowó kún owó ilé, owó iná bákan náà ó ń lọ, bùkátà àwọn ọmọ wà níbẹ̀. Ó wá sọ fún ìyàwó ẹ̀, ó ní wò ó owó tí ó wà lọ́wọ́ ẹ̀ yẹn tó máa di ìparí oṣù 2 sí àsìkò yìí, try láti wá owó yẹn o, a fẹ́ lò ká lè lọ fi develop sí àtẹ̀jú tí mo bá dé yẹn, ká lọ sí ojúlé kan níbẹ̀ ká máa kó lọ síbẹ̀. Ẹ̀mí gbà pé mo ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ìjìnlẹ̀ tí ọkọ ní sí ìyàwó ẹ̀, ìfẹ́ àfẹ́jù. Arákùnrin yìí nígbà tí àsìkò tó láti gba owó lọ́wọ́ ìyàwó ẹ̀, ẹ mọ nǹkan tí ìyàwó ẹ̀ sọ. Ìyàwó ẹ̀ ní láti máa sọ fún un wípé wò ó sórí owó tó ń béèrè lọ́wọ́ mi yẹn, ó gbà wípé ó máa ń mú àwọn ike tajútajú, ó máa ń mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí so gbogbo àti fi owó yẹn owó olówó nǹkan lọ́rùn náà. Nítorí náà gbogbo tọkùnrin bá ti ṣe fún ìyàwó ẹ̀ dandan kọ́ ni kó gbà padà. Ó da ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ láì mọ̀ wípé ní kété tí bàbá yẹn ti kówó fún ìyàwó ẹ̀ tó ti ń fowó yẹn ṣòwò ni owó yẹn ti ń yield. Ìyàwó yìí ti lọ ralẹ̀ síbòmíì, ó dẹ̀ ń develop ilé yẹn lọ díẹ̀. Ní kété tí ìyàwó yìí sọ̀rọ̀ yìí, máa yí wà distress, ìrẹ̀wẹ̀sì ọkàn bà, kò get ara ẹ̀ mọ́. Ó di pé bàbá yìí ó wá di olóògógóró paraku, wá mú kúkú mú ògógóró yẹn wá sọ di iṣẹ́. Ilé wa jẹ́ kí àpọ́nlé òun láàrin òun àti ìyàwó ẹ̀ wọn ò gbọ́ ara wọn yé mọ́. Ìyàwó ẹ̀ ò tiẹ̀ rò pé máa yìí ti lówó lọ́wọ́ rí, ó tiẹ̀ ti ṣe fún òun rí. Níṣe ni ìyàwó yìí ló kọ̀yìn sí eléyìí. Lẹ́yìn ìgbà tá a fi máa rí oṣù 6 sí àsìkò yẹn, níṣe ni bàbá yìí kú. Kí ni bàbá yìí wá kú sí? Ìyàwó ẹ̀ mà tó fi cash out wọn ni. Àwọn èèyàn wá ń wo ìyàwó yìí ní ìwò opó. Ẹ má gbàgbé pé mo ní bàbá yìí ralẹ̀ síbì kan. Nígbà tí wọ́n fẹ́ sin máa yẹn, ìyàwó yìí náà ló ní ẹ jẹ́ ká lọ ralẹ̀ fún un, ẹ jẹ́ kí wọ́n sin. Ìyàwó yìí kó owó ìwọ̀nba sílẹ̀ àti tí ẹbí fi kún, wọ́n lọ ra ilẹ̀, wọ́n lọ sin máa yẹn síbòmíì. Ṣé bórí ilé ẹ̀ lọ́yẹ kí wọ́n gbé lọ? Ìyàwó yẹn mọ̀ tó ń ṣe. Ìyàwó yìí wá lọ ta ilẹ̀ yẹn lẹ́yìn ọ̀rẹ́ yẹn nígbà tó jáde, tó ṣe opó ìwọ̀nba tó fẹ́ ṣe. Nígbà tó jáde, ìyàwó yìí láti lọ ta ilẹ̀ yẹn, ó dẹ̀ fi develop ilé tiẹ̀, ó wá kó lọ síbẹ̀. Àwa ọkùnrin ìfẹ́ àfẹ́jù, mi sọ pé ká má nífẹ̀ẹ́ sí ìyàwó wa o, ìfẹ́ dára púpọ̀, ó yẹ ká nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí ọkọ sí ìyàwó, ṣùgbọ́n ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é. Wọ́n ní ọmọ ọ̀dọ̀ náà sì fi ọgbọ́n ṣe é. Gbogbo ojú tó ń wù ní ti tó ń bọ̀ mi lọ́kùnrin àti lóbìnrin lábíamọ, ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa ọkùnrin, ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. Ìfẹ́ àfẹ́jù a máa ṣe àkóbá nígbà míì fún àwa ọkùnrin.
ẹ wo arábìnrin yìí ti padà di láńlẹ́dì o, bàbá ńkọ́, ọkọ ẹ̀dá, ó ti lọ ra lé tiẹ̀ ṣáájú ilé ọ̀run. ẹ wò ó, ẹ bá mi share program bí mo ti sọ, ìkànnì Atẹnubíjọ́ lẹ̀ ń gbọ́, òun lẹ̀ ń wò, Atẹnubíjọ́ lórúkọ mi. A ó tẹ̀síwájú lórí abala ẹlẹ́ẹ̀kejì tí mo pè ní too much of responsibility fún àwa ọkùnrin, eléyìí tó ń fà á tí àwọn ọkùnrin fi lọ rán lálẹ́ ní sí àjùlé ọ̀run, táwọn obìnrin sì ń di láńlọ́ọ̀dù lájùlé ayé. A ó jọ pàdé lórí part 2. Ó dìgbà.